ó wá tún láyà ó tún padà wá àkọ́kọ́ tó lọ àtáàkì tó ti fẹ́ mú jẹ gbé yẹn tẹ́lẹ̀ yẹn wò jẹ́ kán níbi nà ẹ́ ohun tó dẹ̀ rí ojú lù ẹ́ wàláì bó bá pa yín síbẹ̀ tí ọba ńlá bá pa yín síbẹ̀ ẹ̀yin lẹ wà bọ́tò òfin ó di wúmà yẹn lọ́wọ́ mú toró náà olófin ni. ó jẹ́ pé tó o bá jókòó sórí nẹ́ẹ̀tì wàá sọ ọ̀rọ̀ ẹ̀yìn lizzy ó mọ iye ọdún tó o fi sọ ni ó mọ iye owó tó o fi gbà ìdílé onílé ò mọ irú tẹ́ ẹ ṣe fún ni ìdílé onílé ó mọ iye tó o ṣe fún ni ọkọ ẹ pokùnso díẹ̀ ló kù. Ìyábọ̀ Òjó ó mọ̀ lọ gba dorcas sílẹ̀ nísìn ṣé bí wọ́n ló gbé sàríyù ẹnu sọ fún dorcas pé kan wá ṣiṣẹ́. lórí dígí nàìjà ibi tá a ti máa mú àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kan ìjọ̀kan gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà àti ilẹ̀ yorùbá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ bá wa subscribe kẹ́ ẹ like follow kẹ́ ẹ sì share fídíò yìí ẹ tẹ bọ́tìn tó dàbí aago kẹ́ ẹ lè mọ̀ tí a bá ti gbé fídíò tuntun jáde èyí tá a tún mú wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ẹ máa bá wa ká lọ. ẹ káàárọ̀ gbogbo ilé ṣe rí i pé ojú ti aláṣejù wọ́n tẹ́ ṣe rí i pé nígbà amójútó Saheed Shittu nísìn àṣírí gbogbo wọn ti ń tú kánkọ́ọ̀sì kan náà ni wọ́n o Saheed Shittu dorcas esabod àti péèjì wo tiẹ̀ ní o péèjì kan náà tó kù tó ń búlì báyẹn. péèjì ṣe rí àwọn péèjì mẹ́ta tí mo tiẹ̀ kọ́kọ́ kà yìí ná ṣe rí tẹ́ ẹ bá ṣáàtì dọ́dọ̀ wọn tẹ́ ẹ bá ní kẹ́ ẹ bá wọn ba tèèyàn jẹ́ wọ́n rẹ́dì láti bàjẹ́ wọ́n rẹ́dì láti ba ọba jẹ́ wọ́n rẹ́dì láti ba ìjòyè jẹ́ wọ́n rẹ́dì láti ba pírẹ́sídẹ́ǹtì jẹ́ wọ́n rẹ́dì láti bàlú jẹ́ àti péèjì gistlover tí Ìyábọ̀ Òjó wà nú ẹ̀ ẹ wo ṣe rí ọdún yìí ọdún tùnà àṣírí ni o ọdún love kama ni ṣe rí dorcas yìí ó ní last year à ń pe arákùnrin kan ní sọjí òun náà bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n lọ́wọ́ dorcas ló ti lọ sẹ́wọ̀n wàràsì òun náà ń ṣe fún yàn ó ti dandan kan ṣe fún ṣe rí ti dorcas ọlọ́run mú gan-an ni gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe mú àwọn èèyàn Saheed Shittu àwọn ọlọ́pàá àwọn ti Saheed Shittu ṣe ráwọn ọlọ́pàá àwọn Saheed Shittu ní àwọn esabod náà ń lò ní àwọn dorcas náà máa ń lò nígbà míì ṣe ráwọn yẹn àwọn ọlọ́pàá tí wọ́n kó nígbà tí bàbá akéwùgbà góòlù wọ́n mọ̀ ń jẹun lọ́wọ́ àwọn ará nẹ́ẹ̀tì wọ́n dẹ̀ pera wọn mùsùlùmí jẹ̀mọ́ọ̀lì sùnà wàláì wọ́n pera wọn mùsùlùmí jẹ̀mọ́ọ̀lì sùnà abẹ́ẹ̀ráyé akaditi tí í ṣe malam yusuf kò dẹ̀ wá ní ẹni ọlọ́pàá kan mọ́ táyọ̀ àwọn ọlọ́pàá yìí zone 11 yìí náà ni àní wọ́n ti zone 11 ní Òṣogbo wọ́n dẹ̀ lọ sẹ́kọ̀ọ́ lọ mú yàn èmi ò kárú ẹ̀ rí ẹ láti sẹ́ndì signal sí division tó wà lẹ́kọ̀ọ́ ìpè lágbájá báyìí tẹ́ ẹ bá dẹ̀ débi tẹ́ ẹ sẹ́ndì signal sí ẹ gba ìwé ẹ jọ lọ ẹ ju tọwọ́ yín lẹ́ẹ̀lẹ́ ìpè wá report ẹ ṣe yẹn ẹ̀yin ò wá ti táìpù ẹ ti lọ ní kọ̀ǹpútà ẹ láwọn píríntà tó máa bá yín táìpù nǹkan ìwé tẹ́ máa mú kiri ẹ kàn jẹ́ ń gbòjẹ́ stamp wà lọ́fíìsì lórí káńtà ẹ jẹ́ mọ́ ẹni tí ò bá mọ nǹkan kan ẹ lọ́rọ̀ lù dorcas ó wá láyà èmi ò mọ̀ rírú ẹni olówó tó fún ẹ ní gut ṣáyà níní ni àbó oògùn àbó ogbójúlò nǹkan ṣé ojú rẹ ó fi ọkàn rẹ ó fi lé nǹkan ni ṣé tiẹ̀ tún wá rí tó tún wá bàdì jù ní pé ńgbà tó kọ́kọ́ lọ ó sọ síìdì àtáàkì yẹn ó tún wá lọ ó tún padà wá ọlọ́pàá ìjọ oníjẹkújẹ tó gbé lọ pẹ̀lú mọ́tò ọlọ́pàá àti ìbọn AK-47 mẹ́ta lọ́wọ́ láì ṣe pé ní ẹ lọ mú aníní
tàbí pé ẹ lọ mú àwọn ọ̀daràn kan pẹ̀lú mọ́tò ọlọ́pàá kí ni máa fún wọn gut láti ṣe kinní yẹn kẹ́ ẹ lè bá a mọ̀ pé wọ́n ti san burúkú owó fún wọn. à ń sọ lórí nẹ́ẹ̀tì pé ntẹ́ ń ṣe yìí ò dá wọn á ní àyà kàsẹ́ẹ̀tì ṣé ó yẹ kẹ́ ẹ tó mọ̀ wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó já náà àbí òjá náà ńṣe ni kẹ́ ẹ jókòó kẹ́ ẹ mọ̀ wò bí dọ́ndí kẹ́ ẹ lẹ́ẹ̀tì dàgbà kẹ́ ẹ má sọ tí ń bá ń da ìlú láàmú ẹ má sọ jáde kẹ́ ẹ má sọ àwọn ẹni tó bá fẹ́ bà yín lórúkọ jẹ́ ẹ má dìde kẹ́ ẹ lọ́mọ kékeré ni àgbàlagbà ni kinní kan ni níbi tí ń bá ti ṣe mistake sẹ́ tẹ́ ẹ bá rí evidence tàbẹ́ ẹ̀ rí proof tàbẹ́ ẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ẹ dá mi lẹ́bi màá gbà ó wá tó láyàláyà ó tún padà wá àkọ́kọ́ tó lọ àtáàkì tó ti fẹ́ mú jẹgbé yẹn tẹ́nì yẹn wọn ò jẹ́ kán rí bí nà ẹ́ ń tó dẹ̀ rí ojú lù ẹ́ wàláì bó bá pa yín síbẹ̀ tí ọba ńlá bá pa yín síbẹ̀ ẹ̀yin lẹ wà bọ́t òfin ó di wúmà yẹn lọ́wọ́ mú toró náà olófin ni ó dì í lọ́wọ́ mú kí tiẹ̀ ló mú láyàláyà ìwọ tó jẹ́ pé tó o bá jókòó sórí nẹ́ẹ̀tì wàá sọ ọ̀rọ̀ ẹ̀yìn lizzy ó mọ iye ọdún tó fi sọ ni ó mọ iye owó tó fi gbà ìdílé onílé ò mọ irú tẹ́ ẹ ṣe fún ni ìdílé onílé ó mọ iye tó ṣe fún ni ọkọ ẹ pokùnso díẹ̀ ló kù ọkọ lizzy ó pokùnso díẹ̀ ló kù lórí búlì gbogbo wa la rí náà àní gbogbo àwọn ẹni tó ń tẹ̀lé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run àwọn ọmọ wọn ò rí bẹ́ẹ̀ ọlọ́run torí èpè ló kù ká fún yín títí jálẹ̀ ọdún yìí ẹ ti ṣìkà bẹ́ẹ̀ ìwọ dọ́kàsì yìí náà béèyàn kan bá ń bú ń gbé sábọ́ọ̀dù bẹ̀rẹ̀ sí ní bú àwọn ọba ìwọ iná ló sin sábọ́ọ̀dù dé kóòtù wọ́n dẹ̀ ná ànàjátì ìwọ iná ló tó ń gbé àwọn lizzy àtọkọ rẹ̀ tó ń gbé wọn sáré esabod kan jẹ́ ẹnìkan tó jẹ́ pé oríire ò pé n tó yẹ kó fi ṣàgbà ó ti fi jẹjẹkújẹ ó ti fi sọ̀sọkúsọ ó mọ̀ pé love karma ló dé báyìí ìwọ iná ló mú sọjí lọ the same thing ẹjọ́ ń ṣe ni ó dẹ̀ mú lọ sẹ́wọ̀n ọmọ yẹn sáàbù ẹ̀wọ̀n wọ́n wá mú ẹ tán ó fẹ́ fi owó ọlọ́pàá àtijọ́ ni o ọlọ́pàá Tinubu lélẹ́yìí kì í ṣe ọlọ́pàá Buhari ọlọ́pàá Tinubu lélẹ́yìí ṣé bẹ́yìn lẹ́ ní Nàìjíríà ò dà kò lófin wọ́n á wá fi yín dófin Saheed ṣe tó sáfúrè irọ́ ló pa tó o bá sáfúrú eléyìí kó o mọ̀ pé ò lè gbé Nàìjíríà gbà bẹ́ẹ̀ tó tiẹ̀ tún jẹ́ Èkó ló ti dáràn àwọn ọlọ́pàá tí wọ́n wá àtàkì akéwàgbàgọ́ọ̀lù ǹjẹ́ ọmọ inú consequence tán wà báyìí ṣó o mọ̀ mo béèrè ǹjọ́ o mọ̀ táwọn àfáàránù tán ń tẹ̀lé ẹlẹ́yìn tán ní máa jó lọ àwọn ń wẹ̀ yẹn àtúnwí kan àrí kan inú gbogbo wọn yẹn ó mà ṣe o ká tó wá rí àáfàá nílọrin kó mọ wà lẹ́yìn ẹ kó mọ bẹ́ẹ̀ sọ pé ńgbà náà àwọn bàbá àtàná yẹn ibi wọ́n mọ kéwúdé ni wọ́n ń sọ yẹn kẹ́ẹ̀tún máa sọrú ẹ̀ fúnrú Saheed Shittu ẹ̀yin lẹ gbé wọn bàbá ilé wọn lọ́wọ́ torí owó kírú àwọn lọ́ọ̀yà tí wọ́n fèsì ọmọ ọlọ́mọ ta lọ lọ́hùn kán máa sọ pé ilé ike òmùdíìrì mọ́ríkàsì yẹn ọlọ́run ni ò jẹ́ káwọn ó lọ ńṣe làwọn bá di tọ́ọ̀gì ẹ dákun ta ni tọ́ọ̀gì ọmọ bàbá lágége gbogbo ọmọ rẹ̀ pòfẹ́sọ̀ lọ́ọ̀yà bíi tiyín wà nù wọn ntí wọ́n ní ẹ̀ ní owó àràmù lẹ́ ń gbà lọ́wọ́ Saheed lọ́wọ́ dọ́kàsì owó ọ̀kà lẹ́ ń gbà lọ́wọ́ wọn wọ́n á tún fún dọ́kàsì lówó kí a rí obìnrin kan kó máa gbé 10 million fúnrú dọ́kàsì wípé ó yá ẹ lọ mọ́ bá ti àwọn èèyàn jẹ́ lórí nẹ́ẹ̀tì ṣó yẹ àwa fẹ́ rí àwọn yẹn torí ìjọba ń wá wọn yẹn ó jọ́bìnrin ni ó jọ́kùnrin ni ìjọba ń wá wọn ọlọ́run kọ́nítọ̀ wọn ya arọ sínú ilé
tó bá fẹ́ ṣoore tó ní kálukú dúpẹ́ ṣùgbọ́n kì í ṣoore tó máa gbé owó fún ẹni tí ń ba ayé èèyàn jẹ́ nítorí kíni dọ́kàsì love kàmọ́ ti mú ẹ ó sọ di London wọ́n á dẹ̀ ti lọ ká wọn mọ́lé ìpè jáde màánà tí wọ́n bá bí ìyá rẹ̀ dá wá bá mi ní Germany bíi irú èyí tó mọ lọ àtáàkì wọn Germany tí wọ́n bá bí ìyá rẹ̀ dá dọ́kàsì wá bá mi ní Germany bí báyìí kò ríran wò yóò ju ti Nàìjíríà lọ Ọlọ́run torí ọlọ́pàá Germany yóò mọ̀ sọ fún ẹ pé I don't speak English tí wọ́n dẹ̀ gbọ́ gbogbo discussion tó bá wò lè ṣe lójú ẹsẹ̀ nọ́mbà rẹ̀ wọ́n ti táìpù ẹ̀ lójú ẹsẹ̀ yóò ti yí káàkiri gbogbo section nílùú yìí wọn ò gba òṣì láàyè nílùú Germany Nàìjíríà ń sọ fún yín a ní òfin wà Nàìjíríà ẹ ṣọ́ra ṣe ẹni rárá wọ́n gbẹ àwọn tàná ti lọ ti sìn kò ní gbòṣì láàyè kí lè fi lọ bàbá Tinubu tán kí lè fi lọ tán ṣé bí wọ́n gbé àwọn FCC lọ sílé bàbá Tinubu ńgbà wọ́n dẹ̀ débẹ̀ tí wọn ò rí nǹkan kan ṣé bí wọ́n lọ ẹ̀tọ́ ni kò náà dẹ̀ ṣiṣẹ́ bí iṣẹ́ àsìkò Tinubu la wà yìí ǹjẹ́ gbọ́ ẹ lè máa tà tí London kẹ́ ẹ máa fi halẹ̀ fáwọn ọmọ ọlọ́mọ mẹ̀kúnnù kẹ́ ẹ máa wá gbé wọn nígbèkúgbè kẹ́ ẹ máa fún wọn lówó pé lọ́ọ́ bá wálé rẹ̀ lọ́ọ́ bá wádìí ọmọ rẹ̀ àní tí wọ́n lọ sí ìdílé onítọ̀hún wọ́n máa béèrè bó o ní life history onítọ̀hún wọ́n sì tún máa ṣe life owó náà máa fi rìn dọ́kàsì àṣírí rẹ̀ ti tú Abuja straight wo Saheed ti fẹ́ yàgbé ara ní hòtẹ́ẹ̀lì tó bá wà Saheed ó ti fẹ́ yàgbé ara ń tọ́jú dọ́kàsì rí ó mọ̀ pé tó ń gan orí jù bẹ́ẹ̀ lọ Odo Nation ti kàbùkù Odo Nation ti tẹ́ Odo Nation ti túká wọ́n ti jẹun odó mọ́ wọn lórí ọ̀gá yín lọ́lọ́run wá mú síkún ilé Lizzy lónìí bó ṣe rí dọ́kàsì ni àwọn blọ́gà yìí ni dọ́kàsì àti esabod àti sọjí ńgbà yẹn rẹ́wọ̀n oyè àjókòó ṣé wàá tún rí dọ́kàsì wà láìtàláì fúnra ara rẹ̀ ní ó fi ṣera rẹ̀ léṣe èṣù tó wà lára rẹ̀ èṣù tó wà nínú dọ́kàsì òun gan ni ó sùn lọ ṣe tí ò dáa kì í ṣèyàn àsìkò rẹ̀ tó báyìí dọ́kàsì àsìkò rẹ̀ tó àlọ́ oní god ò lọ báyàn ní ṣọ́ọ̀bù ẹ̀ kò lù ẹ́ pa máa jayé pé mi ò sí ń bẹ̀ táìmù yẹn màá ní ó dá wọlé wá kí wa sórí tá a bá tì ọmọ lé báyìí màá ní kán bá wa wá káyákáyá àwọn gòdògòdò kán bẹ́ẹ̀ sùn rẹ́kẹrẹ́kẹ́ tán bá ń perí Nàìjíríà kó o wá dóko Nàìjíríà ó sá ó ti dóko dẹ́wọ̀n àlùjọ ìyẹn ti fẹsẹ̀ fẹ́ ó ti gbé báàgì owó ti lọ ìyẹn ti gbé báàgì owó ti sá lọ ó ráyé ẹ fake life Tóyìn dúró gàngàn ó dúró díẹ̀ lọ́wọ́ ó tó ń dúró díẹ̀ lẹ́kìtì ibẹ̀ yẹn gan wọ́n pa ọ̀rẹ́ ni ìlú rẹ ni wọ́n sì sìn ọ́ síbẹ̀ kò sí tó bá dì ń bẹ̀ Adébísí ṣọ́ráyé ọmọ tó bí ọmọ àbí ìtọ́ ọmọ àkọ́gbà ìyá òṣì tó sin ọmọ lọ sí wípé kán ti ọ̀rẹ́ rẹ̀ aláṣìírí ẹ̀ mọ́lé ìyá àránù tẹ́lẹ̀ àṣẹ bí bóyá ò mọ nǹkan kan ni àṣẹwọ̀ ló sin ọmọ rẹ lọ wípé kán ti ọ̀rẹ́ ẹ̀ mọ́lé ìka ọmọ rẹ náà ló sọ àsìkò tọmọ ẹ wá tó báyìí nísìn Lizzy tẹ́ ẹ fi ń ṣe ẹ ti ẹ̀ bá yí ẹ̀jẹ̀ tán yányán ni kọ́lọ́hún tó tún ṣe tọmọ yẹn ò bá lágbára ni nísìn ẹ ti wá gbẹ lẹ́yìn ágé yín jẹ kẹrẹkẹrẹ Lizzy wàláì mo fẹ́ lè ní kí ìyá Lizzy ò dúró báyìí kó máa sọ fún pé Lizzy má ṣe kàn yóò èpè tó bá ti bọ̀nà yóò kàn ro tìyá mọ́ lára ni ẹ ti gbẹ lẹ́yìn Lizzy ti dẹkùn mọ́ yín lọ́wọ́ anybody ló lè gé jẹ báyìí bó ṣe wà yẹn ẹ mọ̀ tẹ́ fojú ẹ̀ rí ni gbogbo àgbáyé rí ẹ dáràn Ìyábọ̀ Òjó ó mọ̀ lọ gba dọ́kàsì lẹ̀ nísìnyí ṣé bí wọ́n ló gbé sàríyù ẹnu sọ fún dọ́kàsì pé kan wá ṣiṣẹ́ ó yá wá wo rìsọ́ọ̀tì Saheed Shittu ó kù ṣé tó fẹ́ ṣe rè wá ṣe ẹ̀sìn yẹn
wàláhì ò lè mú jẹ gbé tó o bá ilé ló sá mọ́dé Nàìjíríà o torí kinní yẹn máa wà lẹ̀ fún ẹ ni ó máa wà lẹ̀ fún ẹ èmi mọ̀ pé o lè escape o kó o sá lọ ṣùgbọ́n pé ó yọjú BBC ó gbé èmi ò kódà tún sanwó fáwọn oníwì kan bá wa kọrin fún ẹ gbà bẹ́ẹ̀ dorcas ó tí mo rí bọ́ o Abuja straight ó ń lọ àwa fẹ́ wo àwọn ẹni tó fẹ́ lọ dojúkọ torí àwọn pólíìsì yẹn gan lásán wọ́n ti jẹ̀bi wọ́n rí ipò ń jà ni ó yẹ kán gbé okú òkan mọ́ lọ ni àwọn náà wọ́n tó ní ẹ don't touch her don't touch dorcas níbo ẹ mọ̀ jáyé o.